Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Ilé bá dùn, ìyá àbẹ̀, òun ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Tó bá dẹ̀ rí bákejì náà, ìyá àbẹ̀ náà ní ká wò. A bẹ̀rẹ̀ àfihàn wa látòrí ìyá wa, ìyá tó kó gbogbo wa jọ. Ìyá tí Ọlọ́run ní kó jẹ́ àkọ́kọ́ nínú ilé Adebayo salami, ìyá tó bí Jẹ̀lílì oníṣó, ìyá wa Alhaja Riskat Ejide Adebayo. Ẹ bá mi fún ọ ní àtẹ́wọ́. Àtẹ̀síwájú, ìyá méjì ló bí Jẹ̀lílì. Ìyá kejì tí Ọlọ́run ní kó bí Jẹ̀lílì tó ń jẹ, tó ń mu, tó ń tóbi sí, tó ń rọ̀, tó ń ṣe gbogbo ẹ̀ nílé Adebayo salami. Alhaja wa Nasimot Adebayo salami. Ẹ bá wa dìde kí àwọn èèyàn rí àwọn ibi tó bàbá mi ń lọlẹ̀ ń wò yẹn o. Gbogbo owó tí Bello ń pa ibi tó ń rọ sí nìyẹn. Ẹ jẹ́ kí n mú látọwọ́ òsì. Tẹ́ bá wo ẹni tó jókòó sí ẹ̀gbẹ́ bàbá wa, ẹni pé òdú ni wọ́n ń ṣe àìmọ̀ fún olóko. Púpọ̀ ló wá lámọ̀ wọn sí bàbá jìnnà dù, ṣùgbọ́n orúkọ wọn gangan ni Samson èlò wọlé. Ẹ bá mi fún ọ ní àtẹ́wọ́. Dádì, ẹ káàbọ̀. Wọ́n ní ogún ọmọdé kò lè ṣeré fún ogún ọdún. Àwọn ọ̀rẹ́ bàbá mi kan ni mo mọ̀ tí wọ́n sọ pé òwe yẹn ò rí bẹ́ẹ̀. Kí wọ́n tó bí mi làwọn àti bàbá mi ti jọ ń ṣe. Títí dìsí wọ́n dẹ̀ ṣì ń ṣe. Ọlọ́run ló ní Ìlọrin ní àwọn náà. Bóyá torí ẹ̀ làlùbáríkà yẹn ṣe pọ̀ lára àwọn méjèèjì, Ọlọ́run ní pa àlùbáríkà ara wọn. Ẹ bá mi kí Alhaji Túndé Búsàrí. Àwa máa ń pè wọ́n ní King of Boys. King of Boys, respect. Mo fi àsìkò yìí náà kí àléfà ilé wa, Ileya. Àléfà mo kí n gbé ẹkú jókòó. Salamu alaikum. Bí a ṣe ní Alhaji Túndé Búsàrí, bẹ́ẹ̀ náà ni a ní Alhaja Túndé Búsàrí ní ọ̀nà méjèèjì. Alhaja Túndé Búsàrí, ẹ bá wa dìde kí torí yín. Alhaja Túndé Búsàrí méjèèjì nìyẹn. Ẹ ṣé, thank you very much for coming. Àwọn tí wọ́n sápamọ́ ní ṣùgbọ́n small but mighty lèmi máa ń pè wọ́n. Àwọn méjèèjì tí wọ́n jókòó papọ̀ bí wọ́n ti kéré tó bẹ́ẹ̀ ni wọ́n mi nǹkan tó nílùú Kwara. Ìkan mi ní Kwasu, ìkejì mi ní KWRS. Thank you very much for coming. Thank you. Bí àwọn èèyàn ṣe ń wọlé ní díẹ̀díẹ̀, a ti fi ètò yìí lé Ọlọ́run ọba lọ́wọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe tẹ̀síwájú, wọ́n ní eégún ńlá òun ló ń kẹ́yìn ìgbàlẹ̀. Ta ni ọmọ èjì mi? Ẹ̀yin lẹ sọ pé Bello ọmọ èjì mi o. Èmi kan mo sọ o. Bàbá tí àtòrí wọn jókòó síbi Alhaji Adebayo salami ọ̀gá Bello. Sànú Bello. Bàbá ẹ̀ ní mo ṣì láì. Ẹ̀ ní máa padà sí burúkú. Gbogbo tí ó ń dá lójú yín kò ní gbàjà láíláí. Èmi mọ̀ ń tẹ́ ṣe fọ́lọ́wọ́n ọba, mi mọ̀ táwọn òbí tí wọ́n ṣe fọ́lọ́wọ́n ọba, àárín ìyẹn àtọ́lọ́wọ́n ọba kò ní í dàrú. Lánàá bí lọ́dọ̀ Ọlọ́run. Lọ́lá haúlá ọ̀dà àkùrẹ́tà ìlú ìbílẹ̀ rẹ̀ lónìí. Nínú àwọn ọmọ Adebayo salami, àwọn kan bá fi ètò yìí lọ́lọ́run lọ́wọ́. Àwọn ni wọ́n bá ka Al-Qur'an. Fádùrù Rahman, òun ni Táyé. Nígbà tó di ìjẹta ló bẹ̀rẹ̀ sí ní wúkọ́. Àmọ́ gbogbo ẹkún tó ń sun ni pé Daddy, I want to read the Quran. Mo ní wàá kà, gbogbo bó ṣe fẹ́ kà, Ọlọ́run gbà fún ọ, àwọn èèyàn sì bọ́ gbà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Law anzalna hadhal Qur'ana ala jabalin la'ra'aytahu khashi'an mutasaddian min khashyatillah. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا
الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. تكبير. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. Takbir. Takbir. Dúró. Àwọn sòdòrò àwọn kólẹ̀ ni. Àwọn kólẹ̀ ni. Gólẹ̀. Àwọn méjèèjì ni. Ẹ dákun, ẹ wá dá sí tọ́lọ́ fún owó tí mo ná lórí wọn pọ̀ láì tẹ̀lá ẹ̀. Ní mo gbà díẹ̀ náà ni. Ẹ ṣeun ìyá wa. Ẹ ṣeun. Ìwọ ọkọ Sadiq mú fún wọn náà. Solam náà ti mú wá. Ó ti mú wa ẹ ṣeun. Olórí èkó ti mú wa ẹ ṣeun. Ẹ gbọ́dọ̀ ń tóbi jẹ̀mọ́. Ẹ bá ṣeun. Thank you very much. Ẹ ṣeun. Àwọn ọmọ yín náà nù. Bismillah ẹ kó amọ̀ká. Fadu Rahman bismillah. Ẹ yà kó. Ẹ gbà kó. Architect dà. Wọ́n yẹ wọlé ni. Allah. Owó KWRS ń gbà ń fa. Ẹ ṣeun. Thank you very much. Ẹ ṣeun. Ọlọ́run mú yín. Ẹ ní ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà. Àṣẹ ibi Bello ṣe bímọ tó bẹ́ẹ̀ náà Ọlọ́run bá ní kí a ṣe máa fẹ́ ìyàwó tó. Àwọn ìyàwó wa ló wá wà lẹ́yìn àwa ọmọ tí gbogbo ẹ̀ fi ń dùn tó fi ń dán lẹ́yìn Ọlọ́run. Olórí ẹbí káfọ̀tà. Saheed Adebayo. Ọlọ́run ní kó fi ìkan ṣe handbag tó tún jẹ́ ọmọ Ìlọrin. Ẹ bá mi fún Alhaja Alimat Adebayo salami ní àtẹ́wọ́. Ẹ dìde kí wọ́n rí kárí ibi tí ẹ̀gbọ́n mi náwó sí. Alhaja Alimat ẹ dìde ibi tí ẹ̀gbọ́n mi náwó sí. Rí sẹ́rí ká tó fẹ́ wọn Ọlọ́run ní kí wọ́n rí bẹ́ẹ̀. Alhamdulilayi. À ń tẹ̀síwájú. A ní ọmọkùnrin kan tí òye kó máa pariwo fún gbogbo wa ní gbogbo ìgbà. Ariwo ni tẹ bá rí ẹni tó sàn pariwo láàrin gbogbo wa tó ń fẹ́ fún lọ tó ń fẹ́ fún bọ̀. Alẹ́ pé ẹ̀yin lẹ́ni Sadiq èmi ò sọ Sadiq o. Èmi ti Sadiq owó ẹ̀ sílẹ̀. Tẹ ẹ bá ti ẹ̀yin náà ti mọ̀ pé owó ti run síbẹ̀. Ẹ bá mi fún Mrs. Bọ́lá Adébáyọ̀ ní àtọ́. Ìbàdàn láti fẹ́ òun wá. Hello.
Adebayo salami, baba wa. Àrídìrí ló jẹ́ fún wa, a ò ní rí ìbànújẹ́. Ẹ̀mí àbàtà. Ẹ̀mí àbàtà lọ́dọ̀ fi ń ṣọ̀wọ́n. Ọ̀pọ̀ jẹ́. Ilé ẹ̀bà ni yóò fẹ́ ẹ̀fẹ́. Ọlọ́run ló bá dúró, mọ̀ ṣe rárá. Adúgbò fún olúwa ìlú torí kọ̀ọ̀dé. Show me
ọmọ ló ti máa ń ronú kú o ẹ̀yin òmùgọ̀ etí kó jẹ̀dí mú o ẹ jẹ́ ń gbádùn kí n tún ṣe fàájì mi. Baba Shaki. Yes, Baba Shaki. Yes. Baba Shaki. Yes, girl. Ibi ilé wa. Kí ló dé? Èèyàn kì í jayé lójú ẹni. Kí ló ṣẹlẹ̀ gangan? Ó wá mọtí bí akọ̀dà. Gbogbo àdúgbò. Wọ́n ti rẹ̀ lọ. Wọ́n ti rẹ̀ lọ. Wọ́n ti rẹ̀ lọ. A ní kó fi bẹ́ẹ̀nu sọ́hun òjèrè. Tọ́ba ẹ̀rọ ń kọ́. Ṣé kí n kú ni? Ṣé kí n má jayé ni? Wò mí wò. Èmi ò lówó kankan o. Mi ò lówó kankan ìyá Ṣákì. Mi ò ní gbà. Mi ò ní gbà. Ọgbọ́n náà rẹ̀ apátẹ̀jẹ̀ sílẹ̀ ni o. Wọ́dún Ileya. Mi ò ní gbà. 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 Àníwá gbà. O ò ní gbà kí ni? Ó yá gbà ni o. Mi ò ní gbà. Wá gbà. Mi ò ní gbà. Wá gbà. Àní mi ò ní gbà. Wá gbà. Mi ò ní 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 gbà. Yes. Here comes. Ọkọ wà láyé, ó ní ni wọ́n bá lè mí ọkọ ọlọ́run. Ọkọ tí ó tọ́jú mi lásìkò. Ọkọ tí ó gbé kí ni ìwọ jẹ́ fún ọlọ́run. Ó ní ni wọ́n bá lè mí ọkọ. Ẹdìyẹ rẹ̀ ṣé mo fún ẹdìyẹ rẹ̀ sùn kò máa sùn kẹ̀ sùn kò máa sùn kẹ̀ simply because wọ́n sọ ẹdìyẹ mọ́lẹ̀ ó yá sùn kò máa sùn ta ló wọ̀ mí ta ló wọ̀ mí. Ṣé ẹ̀rí mi? Ṣé ẹ̀rí mi? Máa gbé ni o. Wọ́n ti gbé ni o. Máa gbé. Wọ́n ti gbé. Ẹni wèrè pa mí. Kò mọ̀ pé mo róhùn. Mo rí gan ni o. Mo rí bàjẹ́. Bàjẹ́ tún ń wọ̀. Here comes the professor. Ilé ìlú ṣẹlẹ̀. Adiyemida. Ẹ gbà mí o. Wọ́n ti gbé mi ládìyẹ lọ. Ta ló jí mi ládìyẹ? Professor, bàbá ti yẹ yín. Ó ti wọ́kọ̀ ọ̀rọ̀ ni. Ewu bẹ̀ dada. Àbí gẹ́lọ́ magic. Láyé o, wọ́n lè gbé mi ládìyẹ lọ. Àbí magic. Àbógun. Professor, yes. Professor. Àti yẹ yín. Ẹgbẹ̀gbẹ̀lẹ̀ sọ́mọ̀. Simply because 1 lẹ́gbẹ̀gbẹ̀ 2 lẹ́gbẹ̀gbẹ̀ 3 lẹ́gbẹ̀gbẹ̀ 4 lẹ́gbẹ̀gbẹ̀ ṣọ́ọ̀ṣọ́ kí ló dé gan. Gbọ́ wọn lè jí mi ládìyẹ. Simply because mo máa bójú wọn jẹ́, mo máa dúdú wọn rú. Kàtàkàtà mo máa sá sí wọn. Adìyẹ tó jẹ́ pé mo fẹ́ fi bọ orí. Babaláku bàbá, ìyá bàbá mi, wo bí wọ́n lè tì mí ládìyẹ lọ́jọ́. Adìyẹ mi, èyí tí mo rà, wọ́n ti gbé lọ, ta ló gbé gan? Wọ́n ti gbé mi ládìyẹ jọ, wọ́n ti gbé. Bàbá ọkọ mi, wọ́n mẹ́ni ọgbẹ́, mo mẹ́ni ọgbẹ́ yẹn ládìyẹ. You serious? Mo mẹ́ tó jí mi ládìyẹ. Ó yá já mi sí. Bàbá ọkọ mi. Ohun mo sí.
ó ju síríọ̀sì lọ àní mo mẹ́ni ọgbẹ́ àníjú mi báyìí já mi ṣe ẹ tẹ̀lé mi ká lọ ṣe young boy ẹ ká lọ professor tí wọ́n ṣe pé ẹ jẹ́ professor gan ni yes nípa lójú yín fọ́ ojú relé dèyín gan ni èmi lè ń pè ní young boy torí mú lẹ́bi ní young boy sẹ́yìn ò mọ̀ pé female ni mí abẹ́ mọ̀ ó dá wá bínú bóyá jẹ́ àlọ́ óyá ìyá Ṣákì ìyá Ṣákì ìyá Ṣákì eléyìí adìyẹ rè ṣebí ẹ̀jẹ̀ ẹran ló yẹ ká ta sílẹ̀ kí ló kọ́ yìí simply because nǹkan tá a lówó lára ká ṣáà ti tẹ̀jẹ̀ sílẹ̀ gangan ló ń mọ́ta. wo àfà ẹ̀wò mọ́ta nílà fún owó ara yẹn ọ̀gá adìyẹ fún wa jọ láìláìlàlá 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 láìlá. àwọn mọ́ta adìyẹ dúró bẹ́ẹ̀ ó dúró mi ó fẹ́ pa mí ládìyẹ gbọ́ ṣáàdìyẹ mi rè adìyẹ mi kò tí ẹ̀yìn professor kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ o bàbá Ṣákì àti ìyá Ṣákì kò yẹ kó jẹ́ ẹ̀yìn rárá ẹ bá adìyẹ mi sílẹ̀ ní tó bínú sí i. kí ló ṣẹlẹ̀ ẹdìyẹ mi èyí tí mo rà kí ló ṣẹlẹ̀ èmi mo ní ẹgbẹ́ inú sùn ìyàrá lèdì ó ti sọ fún wa pé ẹ jí adìyẹ professor ìyàrá lèdì ẹ̀yin náà sọ̀rọ̀. professor ṣebí mo sọ fún yín mo ní yọ òsì òun ló jáde yẹn ṣèbádìyẹ ẹ̀yin rè ṣé mo parọ́ ni. torí ìwọ ọmọ tẹnu ẹ àti apẹ̀rẹ̀ àjẹsà gbẹ̀bọ̀ ọ̀run ni simply because sọ́lá rí ìyẹn lé yes èmi mo rà ọjà àdùgbẹ́ èmi mo rà òwá kẹsẹ̀ òwá ni mo jẹ́ bí ẹ̀ àbí bàbá Ṣákì fèrè ara rẹ ọyọ ọkùn mi ẹlẹ́dẹ̀ Portugal tó rí bí wèrè tó momi ẹran yó wèrè ẹja lè ojú òtìyàn ojú lẹ́nu ọ̀rọ̀ sójú mi kọ́ jáde ẹ lọ́dọ̀ professor. ìyá Ṣákì wọ́n wà lẹ́yìn ẹ̀ ní ike ọkọ̀ dìdìrì ìyàwó náà mọ̀. professor ẹ̀yin náà sọ̀rọ̀. Professor, máa jẹ́wọ́ simply because apá ló jẹ́ bí. Àtàkùnlá ẹ̀dẹ̀bẹ̀ wọ lọ́rùn. Ìyá Ṣákì ní kò mójú ẹ̀wọ̀n. Professor ní kò yá Ṣákì ni o. Professor ìlú ọjọ́ nìyẹn. Ìyá Ṣákì àdèmà ríra ní ọba lẹ́yìn. Mọ́nà ọlọ́run kò sànù yìí. Ní Màgádà ẹ̀sọ́ra yìí lórí àdúgbò sí. Ẹ̀sọ́ra yìí ní gbé wúyọ̀ ọ̀sọ́dọ̀. Ilẹ̀ ń jalè. Nígbà tẹ́ran pọ̀ nílé ọ̀gá Bello. Gbogbo ẹran Ìbàdàn, gbogbo ẹran Kaduna ti lọ rẹ pátápátá. Gbogbo ẹran ti rà tán. Bẹ́ẹ̀ wá sọ́ra yìí lórí bẹ́ẹ̀ jalè bíbí lóṣù pẹ̀ bẹ́ẹ̀ jẹrẹ bẹ́ẹ̀ jajẹ. Bàbá Ṣákì, ìyá Ṣákì, àáfà, professor, ọmọ professor àtẹ̀mí gangan fúnra mi yàrá lè iye ẹja ní sọ́dọ̀ ọ̀gá Bello lọ́jọ́ kejì Ileya kálọ̀rì túngbà kálọ̀rì gbà sí ara wa lára kálọ̀rì gbẹrun tó yá. ẹnì ṣó nílò ní òye ẹnì ṣó nílò ní òwà Ìlọrin àkọ́jọ́ ẹnì ṣó nílò ẹnì ṣó nílò ní òye ẹnì ṣó nílò ní òwà.
ẹjọ́ ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà, ìwọ ni Olúwa wá fáyé mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.